bí kì í bá ṣe ti Ọlọ́run tó kó gbajúgbajà òṣèré tíátà nì Lateef Adedimeji yọ, bóyá ohun tí à ń sọ báyìí kọ́ ni àbá máa sọ o. Pẹ̀lú bí wọ́n ṣe ní gbajúgbajà òṣèré tíátà náà ó ń wa mọ́tò ẹ̀ lọ lójú ọ̀nà ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tí wọ́n ní ìjánu mọ́tò rẹ̀ ìyẹn brake ó déédé mòfo, ìyẹn pé brake failure, tí wọ́n sì ní Lateef Adedimeji kò mọ bó tiẹ̀ ti fẹ́ tukọ̀ ọkọ̀ náà. Níṣe ni wọ́n ní mọ́tò náà ṣe gbìgbìgbì tó sì jẹ́ pé níṣe ni ọkàn Lateef Adedimeji ni ló mí gúlegúle tó ń gbàdúrà pé Ọlọ́run kóun yọ nínú ewu àti ìjàmbá òpin ọdún, tó sì jẹ́ pé àdúrà Lateef Adedimeji padà gbà o, tí mọ́tò náà padà dúró tí Lateef Adedimeji kò sì farapa. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lásìkò tí Lateef Adedimeji múra láti ṣayẹyẹ ìgbéyàwó ọdún kan ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ arábìnrin Mobímpé Adedimeji. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń kí ikú oríire káàkiri àgbáyé, báwọn olólùfẹ́ ṣe ń kí ikú oríire bẹ́ẹ̀ làwọn òṣèré tíátà ẹgbẹ́ ń kú ikú oríire. Bẹ́ẹ̀ ni Lateef Adedimeji fúnra ẹ̀ gborí ẹ̀rọ ayélujára lọ, ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó lóun dúpẹ́ lọ́wọ́ Allah púpọ̀, ó ní tí ò bá sí ti Allah ni kí ni òun ò bá máa sọ, níṣe ni òun kò bá bá ìjàmbá mọ́tò náà lọ o. Ọ̀pọ̀ àwọn èèyàn tó kí Lateef Adedimeji kú oríire ni wọ́n sọ fún un pé kó ṣọ́ra o, ó sì kíyèsára nítorí òkìkí ẹ̀ ń tàn gidigidi lásìkò yìí, tí wọ́n sì ní kó máa wo mọ́tò tó bá fẹ́ gbé jáde dáadáa wò títí tó kún fún àdúrà.